àmọ́ bí tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ńjọ́ náà lọ́hùn ìjọ Islam ti lo ayé gan. Kabala Amẹ́ríkà wọ́n celebrate yí àwọn tó fi lo ayé lénìí wọ́n ń pè ní 250 years but 400 years ni Dawlatu Usmaniyya fi rúlu ayé. Àwọn tí sì ń bẹ́ẹ̀nù ìjọba yẹn àwọn rìjáàlù ni Súfí ló pọ̀ jù nínú wọn. Wọ́n ti wá dé pé wọ́n lo ayé tó náà ọ̀tá ìsìláàmù rá bàbàbàbà nígbà tó ń rí gbọ́gbọ́n tó ń dáfẹ́ pọ̀ jù Jamaluddin Afghani òun ló wá pèpè pé ẹ wá wọjá kójọ lóní ittahidu ayyuhal muslimun gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ ṣọ̀kan. Ìṣọ̀kan ọjọ́ náà ìtàn ọkọ̀ dá ayé sí ni pé káwọn ní Jami'atul Islamiyya tán bá ti lè ní abẹ́ ẹ̀ láìmọye nǹkan ti máa dìde àwọn òyìnbó wa ń bẹ̀rù wa nítorí pọ́n dé gbé àìmọye nǹkan gidi ṣe látara bẹ̀. Àmọ́ gbọ́dọ̀ àárín kan tán wọ́n bẹ̀rẹ̀ sí stọ́dì wa aláwọn mustashirikun aláwọn risaliyun aláwọn mubashirun bí àwọn evangelist bí àwọn missionaries tí wọ́n ń tírẹ̀nì wọ́n wá ń gbé oríṣiríṣi ẹ̀kọ́ wáyé tó fẹ́ máa fi da àwọn ọmọ mùsùlùmí láàmú. Ṣùgbọ́n tí mo fẹ́ sọ ń bẹ̀ tí mo sọ pé ọ̀rọ̀ ńlá ni àwọn bàbá yìí dálẹ̀ yìí òun ni pé wọ́n pè nìkan ní Bishop Nelson àti Bishop Ota ńgbà tán bẹ̀rẹ̀ sí ṣe study Islam dáadáa wọ́n padà rí pé Jamia Islamiyya àtàwọn fẹ́ dálẹ̀ yẹn báwọn ti rí àwọn ibi táwọn fẹ́ gbà wọlé sí wọn lára pé kò lè lẹ́sẹ̀ ńlẹ̀ tó. Wọ́n ní ṣùgbọ́n àwọn ní sàtọ̀rá ní Muhimman ewu méjì wà wájú àwọn táwọn ọmọ báyẹn fẹ́ ṣẹ́gun ẹ̀. Wọ́n wá ń bi wọ́n pé ibo lẹ́rọ ó dé kí léwu náà ó ní al-Kaabatu Kaaba Mọ́kà yẹn tó wá sì wà ó máa unite àwọn ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì àtúrùkù Sofia ó láwọn tó ń pè ní Sufi Brotherhood yẹn ibi táwọn àfáwọn bá ní kọ́ ni wọ́n lọ. Tàbí wá gbọ́rọ̀ sáwọn aṣíwájú wa lẹ́nu lénìí ó túmọ̀ pé a máa rí ibi bájáde tó dáa nítorí pé ẹ̀rù tó ń bà ń jọ́ sí yẹn àwọn àfáà àjọ òun ni wọ́n dúró dára bẹ́ẹ̀ o. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ kan kalẹ̀ ló fi jẹ́ pé tasawufu òun ni takallukun pàtàkùnkùn kálù wà bá nàbí ṣe ní káwù wà bá yẹn lọ́n ṣe ní káwù pàtàkùnkùn ọwọ́ adé pé nípa ní káwù yẹn èso rẹ̀ á ṣe é tààfèrè kí ló jẹ́ ńlọ méjì ẹ̀ pọ̀ wá. Àdìsí fẹ́ kà yìí Ànábì ńlá tó fta annal Constantiniya ó nílẹ̀ Constantine tẹ́rí yẹn ó ń bọ̀ á di tí mùsùlùmí ó padà gbà. Ní mọ̀lá àmìrúwà ẹni tí ó jẹ́ aláṣẹ ìjọ́nà tí ó fi ṣe gbà bẹ́ẹ̀ bá a ṣe ń bẹ̀rẹ̀ ọ̀kọ́ lọ́jọ́ kí mú tí ó jẹ́ sábà bí ìntàn ń bèè lẹ́ni kó lè ṣeéṣe. Ó ní mọ̀lá àmìrúwà ẹni bá jẹ́ aláṣẹ ìjọ́nà ẹ̀ṣẹ̀ gọ́rùkọ̀ fún òkúṣẹ́. Wà ní ìmọ̀lẹ̀ jẹ́ iṣu zálẹ́kàlẹ̀ jẹ́ iṣu àwọn ọmọ ogun tí ó lò ẹ̀ṣẹ̀ gọ́rùkọ̀ fún pé ẹ̀yin náà ti ẹni lẹ́yìn kí n tó fẹ́ ṣe lè ṣeéṣe. Wọ́n wá ń pè nìkan ní Muhammad al-Fati òun ló kọsẹ̀ bá àdìsí yẹn pàdé nùtẹ́rà at the age of 17 years kó wá ka àdìsí yẹn títí ó wá lọ bá àfà ẹ̀ tálà àfà ẹ̀ lọ́dún náà Sheikh Akin Shamsuddin ni bí yàrá ìmọ̀ra ìmọ̀ye tẹ́rà ẹ̀rí tó ń ròyìn Sheikh Akin Shamsuddin inú táwọn ọmọ wọn nímọ̀ púpọ̀ wọ́n sì lọ́n púpọ̀ débi pé tó bá rìn lọ àwọn ewé a máa sálámọ̀ sí pé àyíwá Sheikh ana wala kul fulani wal fulani èmi lè wé báyìí tó lórí bá ń fọyàn o lè já èmi fún tó bá tún rìn ìmí ò tún pé bẹ́ẹ̀ àtàrà sí lọ́hùn táwọn ènìyàn lọ́hùn ti ní ti pẹ́ náà nìyẹn. Olúwa sọ fún pé bàbá ọ̀rọ̀ tí mo kà yìí máa sánà ànàkúnà wà báwo ni mo bá ṣe dákọ́ kémi ni máa jẹ́ ẹni tí ó máa mú àdìsá nábì yẹn ṣe àfẹ́ sọ fún pé òwe náà ni. Ọ̀rọ̀ pọ̀ débi pé ní ministerial post ní inú ìjọba òun dẹ̀ ló jẹ ìjọba ń gbà yẹn. Wọ́n sọ pé ọ̀rọ̀ àfáà kan lásán lọ gbójúlé ló fi máa fèsì àwọn ọ̀tá Islam. Ó ṣàtẹ̀lé àfáà ẹ̀ pé ó máa bá àfáà òun kò ní sọ̀rọ̀ láìṣẹ́ pórí gangan. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sì ní ittaqu firasatal mu'min ẹ bẹ̀rù ojú gúgùn mùmínì fa innahu yansuru bi nuri minallah bó bá ń wò báyìí ìmọ́lẹ̀ Ọlọ́run ló fi wo tí wò. Wàhálà yìí pọ̀ títí tọ́lọ̀ ń padà ní kí Constantine di ṣe mùsùlùmí at the age of 23. Àfáà náà ló kọ ọmọ ṣe ń jagun ló fi jáde gbogbo tó àṣírí tó wà láyé fún Islam àwọn àfáà Sufi la síwájú ń bẹ̀.
bó jẹ́ ìmọ̀ ni àwọn àfáà Sufi lájúwájú ń bẹ̀ àwọn ẹni káwá wò pòtò ẹ ti ṣáájú Ọlọ́run fi àìmọye ẹ̀bùn sáàrin wa níjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ọmọ ní nǹkan bí ọdún 6 àbí 7 sẹ́yìn nísìn wọ́n ṣe competition kan ní Àbújá àwọn sàlàfíà wà ń bẹ àìmọye tọ̀wáìfù wà níbẹ̀ ṣùgbọ́n ìmọ̀ ló yà wọ́n lẹ́nu ẹni tó ń sọ jáde báyìí nínú àwọn sàlàfí ni kó tó bá yàtọ̀ àwọn máa pariwo èmi kan bìlọ́ọ̀nù sí kan ìwọ̀ kan bìlọ́ọ̀nù síbi kan ó lẹ okú ṣànṣe lábújá o ó nínú fíkìú àwọn Tìjàníyà náà wọ́n fi gbọ́ síbẹ̀ ó nínú yíṣùlù Quran ó láwọn Tìjàníyà náà gbé fọ́ síbẹ̀ ó ní kí wọ́n la burú tà ń ṣe fúnra wa ẹni tó sọ̀rọ̀ tí mò ń sọ yìí Sùlàìmọ́nù Abúbú ẹ̀yà Ìbàdàn ni. bẹ́ẹ̀ nínú mọ̀ aṣáájú ayé Ọlọ́run ṣàwa mùsùlùmí wọ́n fi ní Madinatul Ilmi Abdullahi Zakasika wọ̀fíta àdúdì kúsùmí ń bá dé ìwò mọ́ra ó ní tọ́wọ́ agbẹ́ nìkan Madinatul Ilmi ìyẹn kan jẹ́ lásán gbẹ́lágbá Madinatul Ilmi ó ní iye ìmọ̀ tí ó wà láyé tí ó gbọ́ Madinatul Ilmi ó gbọ́dọ̀ ha gbogbo sí àásítà gbogbo ìmìnir Sahih Buhari Sahih Muslim gbogbo ẹ̀ ó gbọ́dọ̀ ha sórí ó ní wàfíta àdúdì ó ní Abdullahi Zakasika tàbá ní atúndì yẹ kó máa pọ̀ sí alátún máa mú kúsùmí ń bá dé ìwò mọ́ra olùfọ́ tilẹ̀ mú àwọn Sufi tàná wọ́n dúró nígbà tó gbéṣẹ́ Ọlọ́run ni wọ́n ń ṣe àmọ́ ìgbà tó gbé kókà kú fẹ́ di ọ̀gá lé ní àwọn ẹnìká kí orin àtijọ́ tá máa kọ ni wọ́n ní kí ló lè fàájà wá ò níbi kápẹ́ Muhammadu láìláìláìláìlá kí ló lè fàájà wá níbi kápẹ́ Muhammadu láìláìláìláìlá. Wassalamu alaikum wa rahmatullahi. Allahu akbar, at-takbir. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Sayyidina Muhammad Rasulullah alayhi salam Allah. Okay. Jazakumullahu khairan jazaa. Fadilatu Sheikh Muhammad Salih Hussein Somodaani. Alafin ma. Ọlọ́run mọ́ṣẹ́ bá jẹ́ kí ẹ̀mí wọn gógùn fún wa. Ọlọ́run mọ́ṣẹ́ àṣàlékún dáadáa fún wa. In fact, I will just say it just in one word. When you meet the gathering of this your class of Sheikh, then you'll be seeing miracles of Allah all the time. It wasn't part of this discussion. It was not even slated for this talk. A ṣẹ̀ṣẹ̀ sọ fún wọn ṣe sínú ẹni kí wọ́n bá wa replace speaker wa torí pé àfẹ́ fi àsìkò yín káfíńrárì. Bàbá dẹ̀ gbé kalẹ̀ fún wa bá ṣe fẹ́ Ọlọ́run mú ṣàbá ṣe lẹ́kún dáadáa fún bàbá náà. Okay, he is one of our panelists, but it wasn't given this topic per se. That is my point. Wọ́n dẹ̀ tún kọ́ wa ní nǹkan tó tún rán wa létí sí Ọlọ́run mú ṣàṣà lẹ́kún dáadáa fún nìkọ̀ọ̀kan wa. Yes, yeah, I know.